ẹ̀yin tèmi eléyìí tún gbẹnu tán o ìyá wòlíì ti jáde ó níṣe ni ọkọ òun ló ń bá gbogbo ọmọ ìjọ sùn àwọn ọmọ akọrin àwọn ọ̀ṣà ó ní wọn ò gbẹ́yìn o ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán odidi ìyá wòlíì ó ti jáde o láti wá tú àṣírí ọkọ rẹ̀ wípé ṣé ni ọkọ òun ó ti fẹ́ bà gbogbo àwọn ọmọ obìnrin tó wà nínú ìjọ ó ti fẹ́ bà wọ́n láyé jẹ́ tán eléyìí gbẹnu tán ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ìyá wòlíì gbogbo ní tẹ̀yin náà bá rò lórí ọ̀rọ̀ yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section. èmi wá sí online tí bá gbé gẹ̀yẹ́ wá sí online ṣọ́ ara ẹ̀ má múnú bí mi o bóyá wọ́n lè rán wọ́n wá mi ò mọ̀ o ṣọ́ ara ẹ̀ jẹ́ kó rí ẹ̀ pé gan gidi má ràn anybody pé kọ́ máa tí n bá gbọ́ anything látẹnu ẹ̀ ṣọ́ ara ẹ̀ mo sọ fún ẹ o má jẹ́ kí n gbé pa mi wá sí online o. I was so emotional because ìgbà míì máa ń wà téèyàn bá rí ẹlòmíì kò yẹ kó jẹ́ni téèyàn á bímọ fún ṣùgbọ́n Ọlọ́run mọ nǹkan tó ṣe kó mọ́ tó wáyé pẹ̀lú máa yẹ mọ́ mi jọ ẹ má ronú ọ wàláì ògo kan ní wàláì bẹ́ẹ̀ mi ṣe sọ ẹ lè kúrò ní vicinity yẹn ẹ lè kúrò ní vicinity yẹn wàláì pé yín dájú kò síbi tẹ́ dé lónìí tẹ́ni rí yàn eléyìí pọ̀ eléyìí pọ̀ tẹ́ bá lọ ṣe irun sálò dáàdì fẹ́ kẹ́ ló kinní kan wọ́n fẹ́ kí èèyàn lóyún mo kàn máa wo kinní yẹn máa wọ pé ìyá but ṣé mọ̀ kinní yẹn tèmi ti rí síwájú ẹ̀ níbi máa sọ pé gbogbo ọ̀rọ̀dẹ̀ kan lọ́nà máa fi hàn yín. okùn ẹni tó fẹ́ sọ. inú wọn bá ti wá. wọ́n wà bẹ́ẹ̀ wọ́n ń jẹ wọ́n mu ẹ̀ ṣe wọ́n. bí tí kinní yẹn ní agbára dé ìyá máa ríran ṣùgbọ́n èmi ò ní gbé wá pé alágàbàgebè kó gbé wá gan ẹ máa fi ọkàn ẹ máa fi gbé kúrò. bẹ́ẹ̀ ẹni tí ò lówó lọ́wọ́ tó lóun fẹ́ máa òun fẹ́ fẹ́ léyìí òun fẹ́ fẹ́ títọ̀ kátẹ̀lẹ́ ẹni tó lówó lọ́wọ́ ń sàn sọ pé ó lówó lọ́wọ́ ẹni tí ò lówó lọ́wọ́ tẹ́ pé iṣẹ́ rẹ̀ sọ́síbù máa kán máa kó lọ bóbìnrin wọ́n wà bẹ́ẹ̀ wọ́n ń jẹ wọ́n mu ẹ̀ ń ṣe wọ́n bí ọba ìyá ló kún fún wọn lẹ́yìn tẹ́ ti ṣe wọ́n bí ọba yẹn wọ́n máa padà ṣe bí ẹrú gbẹ̀yìn. ó gán mọ̀ ṣé ẹ wá rí gbogbo àwọn tí mo play ó kéré o my pa said mọ́mí ẹ̀yin méjèèjì jọ máa wà lórí bed ọkọ yẹn á dẹ̀ máa pè mí ní fídíò call máa máa kọ́ tiẹ̀ máa sọ fún wọn pé mọ́mí wà bẹ́ẹ̀ yẹn wọ́n á dẹ̀ máa pè mí ní fídíò call wọ́n á máa sọ fún mi pé kí n ṣí àyà mi pé kí n ṣí mọ̀ pé social media láwà wọ́n á máa sọ fún mi pé ṣí káwọn wò àwọn òun á máa bẹ̀rẹ̀ lọ́wọ́ pé kóun ṣí kí ni ó ní mo ti rán wá sínú yàrá yìí rí tóun bá dádì nínú yàrá tí dádì dẹ̀ dìde tán dẹ̀ bọ́ra wọn sí hòhò tán dẹ̀ yọ kíní ọmọkùnrin wọn síta tán dẹ̀ sọ pé kóun gbé sẹ́nu. I don't want to disclose torí ọmọbìnrin yẹn òun náà ní future tí but I don't care ohun tó bá wù yín kẹ́ ẹ sọ pa mi àtẹ̀yìn tẹ̀ ń bú mi ẹ ṣé àtẹ̀yìn tẹ̀ ń ṣépè fún mi pé mo gọ̀ ẹ ṣé ṣùgbọ́n mo mọ̀ pé ó yí Ọlọ́run mo fẹ́ máa fi identity pa mi yẹn pamọ́ nítorí family tiẹ̀ náà torí family yẹn ló fi ń threat yẹn á ní tó bá sọ fún mọ́mì ṣó mọ̀ pé mọ́mì á pariwo tí mọ́mì bá pariwo ṣó mọ̀ pọ́kọ ẹ máa gbọ́ tọ́kọ ẹ bá gbọ́ ṣó mọ̀ kó máa lé ẹ kúrò lé a lot of people have been blaming that girl pé kò sọ kò pariwo kò ṣe kinní kan ṣùgbọ́n mo tún fira mi sí ṣù ẹ̀ náà ọmọ yẹn ṣáà máa ń sunkún ni gbogbo ìgbà tí bá ń gbàdúrà nínú ṣọ́ọ̀ṣì báyìí yóò mọ̀ ké ni tí n bá pè tí mo rán níṣẹ́ lórí fóònù yóò mọ̀ ké ni àṣé ọkàn rẹ̀ ń dá lẹ́bi ni yóò mọ̀ sunkún ni màá ní kí ló ṣe ẹ́ tó ń sunkún ní mọ́mì gbogbo ẹ̀ náà ni kò sọ́wọ́ lọ́wọ́ ni àṣé nǹkan kan hì tiẹ̀ mo ṣáà máa ń wò náà pé tí ọkọ mi bá ń gbàdúrà ìṣìwò náà kò ní sàmì yóò mọ̀ ṣeré ṣùgbọ́n tó bá jẹ́ mi ni mo ṣiṣẹ́ lọ́wọ́ serious but that's why why pé èmi gan ni mo ṣiṣẹ́ lọ́wọ́ yóò mọ̀ ké ni àṣé onídìí tó fi ń ké ṣọ́ ara ẹ o wọ́n wá ìmí láàárọ̀ yìí o wọ́n jí àmì bóyá àwọn tó ń rán wá ni o dẹ́ẹ̀dẹ́ o jámọ́ tá à ń ṣe o mi
ìwọ̀nba tí mo ti sọ mo ti sọ mo fà ẹ́ lọ́lọ́run tó bá yẹ pé bọ́n ṣe ń ṣe nìyẹn tán ṣe ń mu jẹ ó mu jẹ mo fà ẹ́ lọ́lọ́run lọ́wọ́ àti pípọ̀ sókè rẹ̀ rajà àti gbogbo eléyìí tó ṣe láyìíká mi ṣé kí n tún bọ́ọ̀sì brain ní ọmọ mi tó gòkè nínú ṣọ́ọ̀ṣì tí dádì dẹ̀ lọ́ba níbi lórí ìtẹ́ rẹ̀ tó dẹ̀ bú lọ́mú so ṣé kí n tún gbẹ̀yẹ̀ náà wá fún yín kó wá sọ̀rọ̀ mi ì ní gbé wá má kàn gbóhùn ẹ̀ sílẹ̀ ni mi ì ní gbé fèsì ẹ̀ wá ṣùgbọ́n máa gba voice ẹ̀ sílẹ̀ dádì dẹ̀ bú ọmọ yẹn lórí ní ọmú so lórí bẹ́ẹ̀dì Àkúrẹ́ ọ̀fọ̀ ó ti sín. olórí burúkú mà ní olórí burúkú ni ìyàwó tó fẹ́ towó sílé ìyá yẹn gbé sórí bẹ́ẹ̀dì ó jábọ́ sílẹ̀ ẹni ẹ ló wá sọ̀rọ̀ yẹn fún mi wá sọ everything fún mi wá bí ìgbà tí mo bí pé kí ló ṣe láàrin wa àti mọ́mì yìí nǹkan tó sọ fún mi lélẹ́yìí. ẹ jẹ́ mọ́ pariwo. ó fi fóònù ọ̀rẹ́ mi ó send ẹ̀ sí mi ní bill once when I told you I'm smart when you smart ó send ẹ̀ ọba dáfídì send ẹ̀ sí mi ní bill once mo á mú fóònù ọ̀rẹ́ mi. tó bá ti fẹ́ ṣàparùtù rẹ̀ kí ló máa fi ń ṣe view once view once aláìsànú ẹni ìmọ̀ dáadáa o. wọ́n á fi rẹ́kọ̀dì ẹ̀ mo dìde rẹ́kọ̀dì ọ̀rọ̀ yìí keep torí ọjọ́ òní ni mo máa keep ọ̀rọ̀ yìí torí ọjọ́ òní torí máa ṣe wọ́ díẹ̀ mọ́ láàárọ̀ mọ́ mi máa ṣe báyé sọ̀rọ̀ sí èmi máa wọ́ díẹ̀ mọ́ ẹ̀ ó sì wà ní díẹ̀ mọ́ bí ẹbí ọmọ bá mi sọ̀rọ̀ mo kàn ìdúró ẹ̀ ni mi let him go is a small ọmọ kékeré ni yẹn kéré sí mi ọlọ́run it's not supposed to be kò yẹ ká máa rí irú yẹn mọ́ yín èrò làwọn yẹn èrò ni is not human being tó bá ní èrò kò ń ṣèyàn. I was just imagine how you were able to go. Ọlọ́kan pọ̀pọ̀ yẹn jẹra yín lọ́wọ́ ni. Let him free ẹ̀. Ìjẹ́ kó máa bá ẹni tó máa ń gbìyànjú sórí bẹ́ẹ̀dì. Ó máa jábọ́ síbẹ̀ lẹ́yìn. That kind of person is. So mo rí pé ẹ ti tọ́ gba mo sọ fẹ́ nìkan jọ sọ́ni bí mo ní ọba dáfídì yìí. Mo wá fi ọ̀rẹ́ mi kó mo ní òbó ṣe rí gbà tí màmá yìí fẹ́. Òbó ṣe rí sí. Òun ni èèyàn fífẹ́ yàwó. Òun máa ń torí kan bọ́ sérékè. Kí ni mo wá òun ni wọ́n ló fi àjẹrà ẹ̀. Ọlọ́run gbé pamọ́ sára obìnrin kan ó dẹ̀ bọ́ sílẹ̀ ọmọ yín tẹ́ bí mọ́mì fún ẹ gbàdúrà kọ́mọ yẹn máa mú ẹ̀jẹ̀. oníjọ. it's not someone that someone kéèyàn gbọ́dọ̀ fi ṣáde orí. ẹranko Ọlọ́run gbọ́. mo dìdí rẹ́kọ̀dù ọ̀rọ̀ yẹn torí ọjọ́ èlé ni ẹranko burúkú ni bó ṣe wà yẹn ajá gidi ni máa ní ajá ni ọba dáfídì Ọlọ́run dídí gbà yín lọ́wọ́ ẹ̀ mọ́mì. Ọlọ́run dídì yọ yín torí ó kàn máa bá ṣẹ̀ràn jẹ́ mọ́ yín lọ́wọ́ ní husband ni mo ní báwo lèyẹn ṣe máa fẹ́yàn obìnrin ló fi ẹ sílé ń tọ́jú ẹ̀ wọ́n á máa bá àwọn ọmọ ìgbé ọ̀sán máa bá àwọn ps báwo ló ṣe kí ṣẹ̀ràn ṣe àwọn tó fẹ́ bá ṣẹ̀ràn jẹ́ mọ́ wọn lọ́wọ́ ni. ẹ wò just thank God that Ọlọ́run dídì yọ yín Ọlọ́run dídì yọ máa bá káràkátà ayé ẹ̀ lọ bó ṣe máa bá bó ló ṣe ń ṣe yẹn lọ. I have to call that my friend back and told him yẹn lórí burúkú ni kò ní jẹ́wọ́ fún Esther. Ó jáde pé mo ti ń mọ àwọn àṣírí yẹn tí mo ṣe ń gbé fún gbígbóná o kò wá máa mẹ́sẹ̀gì mi láti gbà yẹn mo kàn ń wò wáyé pé Ọlọ́run ṣáà ti yọ mọ́ yín lọ́wọ́ yẹn mo ṣe wá lọ fídíò yẹn sìn mo kàn mí kàn ní kí I need to let you know. Òun ṣì máa rè òun ṣe ọkùnrin tí wòlíì gbọ́dọ̀ fi ṣáájú orí. Tí ọba dáfídì bá parọ́ fún yín mọ́ mi ìṣọ́ ọ̀pọ̀ ìmọ̀ bí wọ́n ń pa irọ́ gan. mo mọ̀. Tó bá mú irọ́ tó bá jù sí yín báyìí. Because I was able to play along with him for like for 1 week. Èmi play along pẹ̀lú ẹ̀ for a week. Because mo like him mọ̀ yẹn dáadáa kí n tó pé màá gba ọ̀rọ̀ àwọn èèyàn gbọ́. I was able to play along with him for a whole good 1 week ó dẹ̀ mọ̀. Me I grew up I'm very smart. Mo play along pẹ̀lú ẹ̀ for 1 week gbogbo tó yẹn sọ kò sí òótọ́ kankan níbẹ̀. Jésù. Ó ń pa fòyì. Kò sí ọkàn mo ní ìbátan mi máa ń sọ̀rọ̀ mo tún jù sí pé mommy has prayed for me before she has given me a message before and ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi òótọ́ ni she gave me a real message she has been a help to me and you are coming to my DM to talk to me ó ní kí ni àlóhùn fẹ́fẹ́ mi ní sẹ́ àlóhùn ọ̀fẹ́ mú kó máa bá tiẹ̀ lọ mo ní this woman is beautiful don't just see this beauty woman. Like I was even telling woman, this woman is beautiful, and you want to let her go.
ó ti ṣòṣì sí bí gbogbo ìgbà yẹn ni ó ti ṣe mọ̀nàmọ̀nà sí bí àṣírí ti wá tú àṣírí ti tún gbogbo ìgbà yẹn ni kò lè wá kí ni mo ní màá gẹ́jẹ tó bá wá síbí ọ̀la ìmọ̀ wa o kí mo ní màá gẹ́jẹ tí ì bá gé sílẹ̀ kábíyèsí olódùmarè ó ní ṣáà ń sọ̀rọ̀ jẹ́ mo ní nǹkan tèmi ń rí ẹni yìí o èèyàn tó gbé ẹ sílé tó ń tọ́jú ẹ ní nàìjíríà tàwa yìí olóbìnrin gbé ẹ sílé tó ń fún ẹ lówó tó ń fún ẹ lóúnjẹ you should be able to humble with her. ó ní òun ò lè tẹríba fún un ẹgbẹ́ méjì dèdè ní mọ́tò òun àtẹ̀mí dẹ̀ nífẹ̀ẹ́ èmi ò ní ara tèmi mi lè ṣe ara tèmi. yóò lára ìyá bíi so bó tèmi. ṣe sọ wárọ́pọ̀ tó di pé èmi ò ti sọ̀rẹ́ndà fún ẹ lọ́lọ́kọ̀ ọlọ́run abayé ẹ̀jẹ̀ ọmọ yẹn ò ní mú ẹ̀jẹ̀ rẹ̀. àmín. àrólé òun ṣèyàn tó yẹn gbọ́dọ̀ fi ṣáájú orí. tó bá dúró ẹ̀ máa sọ lójú ẹ̀ bó ṣe wà yẹn. and he's very smart. mi máa ń blast ẹ̀kọ́ tó bá. as in this guy is smart at what he does. lè mú ṣé lè mú. save nọ́mbà yẹn mú mi. Jésù. lórí burúkú ni kò ṣèyàn tẹ̀lé fún. Esther lórúkọ mi o. Jésù. Níbo nígbà tí mo wá sọ́dọ̀ nǹkan lé last time ó rí ọ̀rẹ́ mi yẹn tó jẹ́ wòlíì yẹn ọ̀rẹ́ mi yẹn wá post mi nígbà tí mo wà náà mẹ́sì lórí ọkùnrin kọ́lé so wá rí ní page yẹn ó wá wọ díẹ̀ mi wá bí èmi àtẹnudẹ́ ìjókòó ó wá sọ̀rọ̀ mo ní kí ló fòṣù tó náà ó ní ó fẹ́ mo ní kí ló ṣẹlẹ̀ ìyẹn ní mọ̀dánù lórí burúkú ni mo ní ṣé màá kó lórí màá bẹ́ẹ̀ nílé ẹ̀dá bó yá wéré ni so mo ṣe gbé fún gbígbóná nítorí mi ara tèmi wá ń gbóná mo ṣe gbé fún gbígbóná sọ pé ọmọ ilé yìí ò ráyè àwọn ọ̀rẹ́ mi kò ń ṣàwọn pé ṣé lè ya wèrè ni olóṣì burúkú ni mọ́mí olóṣì kẹ́ ń in fact gbogbo picture ẹ̀ deleted àmú ṣẹ̀ṣẹ̀ máa ń rí tó máa ń sọ̀rọ̀ kókó máa ń mú máa ń pè ṣé lè ya ó máa ń discuss mi ni pé a beautiful woman like this married you clothe you feed you shelter you put you in a house you are eating ó kù lórí fídíò kan jẹ́ ọ̀kan mọ́ àwọn ilé tó ń gbé àánú ẹ̀ dẹ̀ ń dá ṣe ni mọ́mí ibi tó ń sùn sí ilé tó ń wà wọ́n á wọlé yín mo ibi tó ń gbé ní ìsinmi pé o ò mọ kankan ó ti bọ́ lọ́wọ́ rẹ̀ kó o lè lé bá mọ́. No bàbá yẹn ká ẹ̀ náà he's still a boy. ń tà kiri. wọn ni máa bá bóyá máa ń ṣe nìyẹn mọ́mí ẹ̀ parọ́ mọ́ àwọn ọ̀rọ̀ tí tó máa ń já ìlẹ́nu àrólé ẹ̀ ni mọ̀ pé ìrànṣẹ́ ọlọ́run kankan ni wọ́n sọ fún mi pé kí n ṣe fídíò ọyàn mi kó rẹ mo ní ẹ̀rẹ̀ ìgbọ́ra yín nínú ìṣó náà wọ́n sọ fún mi. ṣé àwọn pé same thing tó ń sọ náà ló máa ń sọ fún PA mi nígbà tí mo ní oṣù ọ̀pọ̀ òparọ́ mọ́ ṣe rí one way traffic ní sísítẹ́ẹ̀mù ẹyọ kan ló fi operate láàrin gbogbo wọn òun ló jẹ́ kí n máa gbàgbọ́ pé gbogbo bọ́n ṣe sọ fún mi they are saying the bitter truth jọ̀ọ́ bímọ fún mi yẹn ní alákọ̀ọ́kọ́ ṣí jẹ́ kí n wo ẹlẹ́ẹ̀kejì odidi ìránṣẹ́ ọlọ́run because it's not smart at using phone too tó bá wá tiẹ̀ wá lẹ́ni tó ìwà tèèyàn wá ṣe nude video tó wá lẹ́nibody tó tiẹ̀ wá sí fóònù ẹ tó rí anything can happen now àwọn nǹkan tó wà disgusting tí ò ṣe gbọ́ sétí àní PA mi máa sọ fún mi pé mọ́mì orí bẹ́ẹ̀dì kan lẹ́jọ́ wà ọkọ yín sọ fún mi pé kí n ṣí ìdí mi kó ń wò kí n ṣí yọ́ á máa sọ fún mi pé kí n ṣí báyìí kó ń rí mo dẹ̀ sọ fún àwọn òbí ẹ̀ pógun jọmọ wọn tí ìgbàgbọ́ o kì í ṣe nìkan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin o orí social media náà ló ti mú kábíyèsí olódùmarè mo sọ fún wọn pógun jọ pé kán ti torí ẹ̀ lórí òkè wọn gbà mí gbọ́ o wọ́n ní mo ṣe tẹ́ bá tún padà sọ pé mo parọ́ mọ́mọ́ yín tẹ́ ẹ bá tún torí mo mọ̀ pé ẹ wo fídíò yìí tẹ́ ẹ bá tún padà sọ ẹni bá tún padà sọ pé mo parọ́ mọ́ tàbí mo bà lórúkọ jẹ́ ẹ mọ̀ jẹ́ ṣépè o à ń gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ omi ìṣàbọ̀ rẹ̀ o pọ̀ mi ní sọ̀rọ̀ òdì ẹ má jẹ́ kí n padà gbọ́ mọ́ o. wọ́n nígbà àwọn nǹkan báyìí ní ìyàwó òun tó ń fẹ́fẹ́ ní mí náà òun rẹ̀ kàlẹ́ mọ́ ni ó ní number one I'm not your girlfriend yet I'm not your wife so you don't have any right to call me you can be asking me to naked myself for you. ǹjẹ́ olóhùn àmì program ó ní èdè wọn àmì program ó fẹ́ lọ mínísítà ìyá mi wòlíì ni I know I know about iṣẹ́ ìránṣẹ́ very well. Fẹ́ lọ mínísítà o fẹ́ wọ ọmú obìnrin. Mi ò bá wọn gbélé rárá. I know about it. I know the right to do when you are in the presence of God.
o lè wà nílé olúwa kó fẹ́ sí olúwa kó wá máa béèrè fún yàn lọ́dọ̀ obìnrin kan Ah. wàá fi tara lẹ̀ gbọ́ ti ẹ̀mí náà ni. Àbí is it not smelling? Àrólé ẹ lè mọ̀ pé ẹnìkan tó lóhùn tó lólúwa pè wọ́n torí mi ìṣọ́pọ̀ náà ló pè bí òun ló pera ẹ̀. Mi ìwọ ní májèmú tó ṣe lọ́njọ́ ni mo kàn ń wo fídíò mo kàn inú kan ṣe àwọn fídíò yẹn tó ń post mo kàn dídí jókòó mo kàn ń wò mí inú kan ń dárun mẹ́ni. Very useless set of people ni. Ọ̀rẹ́ mi ẹsẹ̀ mi ọ̀rẹ́ mi ní Esther ó máa ń pè òun náà rí òun bọ́ òun iṣẹ́ ọ̀rẹ́ torí òun ní máa bá rí irú èèyàn báyẹn ló gbọ́dọ̀ máa rí orú òun mọ̀. Àwọn tó jẹ́ àwọn ìkan àwọn adarí ọlọ́nkọ́lé ni ọ̀rẹ́ tèmi tájọ́ máa ń káìtì fẹ̀rẹ̀ máa ń sọ̀rọ̀ gan ìyẹn ní àwọn ò lè máa bá rìn òun kàn máa ń wò ni ṣé I understand mọ́ mi kàn ń ṣe ó kéré sí lẹ́bù yín ẹ̀kan ìfẹ́ ló kàn bò yín lójọ́ Ọlọ́run àwọlé kéré àwọlé èmi mi gbọ́rọ̀ padà olè ṣọkọ ó kéré sí mi àtọ́ máa ń bọ̀rọ̀ ẹ̀yìn àwọn ìyá ẹ̀ fẹ́ di ọjọ́ alẹ́ ni sọ fún ọjọ́ alẹ́ fi wọ́n lẹ̀ máa sùn ní the next 1 year ojú wọn máa ká. A ká táwọn bá múra sọ̀rọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ bá múra sọ̀rọ̀ ẹ̀ ibi tí ó bójú yín jáde fíìmù lẹ máa pè é àlàáfíà o mo ń yọ jáde lẹ́yọ kọ̀ọ̀kan fún yín ni mo ń gbé e wá lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn ló bí mi inú pé mò ń parọ́ ọmọ mò ń bà lórúkọ jẹ́ kálẹ̀ ẹ̀ sọ ní ìbá má gbé jáde ṣùgbọ́n mò ń yọ wá lẹ́yọ kọ̀ọ̀kan mo bínú tán mò ń yọ wá lẹ́yọ kọ̀ọ̀kan fún yín ni àdàbí tí n bá lonú méjì pẹ̀lú gbogbo yín inú ẹbí yẹn ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí inú ẹbí yẹn ni àdàbí tí n bá lo inú méjì àdàbí bí ọkùnrin mi bá gorí mi tí ò bá rí bẹ́ẹ̀ ó kù yín ó kọ lẹ́hùn.